kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn, níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ, torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, gbogbo yín la kí o, gbogbo yín la kí. Ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà, ojú tẹ̀ fi ń wò wá kò ní ẹ́ fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí. Orúkọ ọmọ báyìí wà ní ìjánu ọmọ o, okùn tẹ́ rí yẹn ní ìjánu ẹ̀sìn. Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o. Kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí? Ẹ tún máa bá wa ká lọ lórí ìkànnì Jígí Alára, á gbádùn ara wa gan-an. Ọjọ́ gbogbo ń tó le, ọjọ́ kan tó lóhùn, ọwọ́ ọlọ́pàá tẹ afurasí adigunjalè 4 nípínlẹ̀ Adamawa. Ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn afurasí ọ̀daràn tí wọ́n jẹ́ adigunjalè tí wọ́n lọ́wọ́ nínú jíjà àwọn àgùnbánirọ̀ 36 lólè nípínlẹ̀ Adamawa. Àwọn ọ̀daràn náà ṣe ìkọlù sí àgọ́ àwọn àgùnbánirọ̀ tí àgọ́ wọn wà ní ilé ìwòsàn Jimeta ní Yola, olú ìpínlẹ̀ Adamawa, ní ọjọ́ 27 oṣù kẹfà June 27 ọdún yìí, tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ àwọn àgùnbánirọ̀ 36 náà bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn ohun mèremère mẹ́ẹ̀. Wọ́n rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 4 gbà padà lọ́wọ́ wọn o. Orúkọ àwọn ọ̀daràn náà ní Elkana Isaiah tó jẹ́ ẹni ọdún 17 years, Mubarak Abubakar ẹni ọdún 22 years, Musa Umar tó jẹ́ ẹni ọdún 30 years àti Kabiru Tanko ẹni ọmọ ọdún 40 years. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe sọ, èyí òun SP Sulaiman Ngoroje, ó ní àwọn ọ̀daràn náà fi ipá wọ inú ìpàgọ́ àwọn àgùnbánirọ̀ náà pẹ̀lú ohun ìjà lára wọn, tí wọ́n sì kó fóònù àti ohun mèremère lọ. Ó tẹ̀síwájú pé ìgbìyànjú ń lọ lọ́wọ́ báyìí o láti gba àwọn nǹkan tó kù tí wọ́n jí gbé àti láti mú àwọn ọ̀daràn tó kù. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti joy. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kún àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.